àrùn Ebola tún gbòde ó gbẹ̀mí èèyàn márùndínláàádọ́rin. Àjọ tó ń rí sí àjàkálẹ̀ àrùn ní ilẹ̀ Áfíríkà ti kéde pé wọ́n tún ti ṣàwárí àjàkálẹ̀ Ebola ní ìlú Ituri, ẹkùn ìlà oòrùn ní orílẹ̀-èdè Democratic Republic of Congo (DRC). Àjọ Centers for Disease Control and Prevention ní Áfíríkà (CDC) sọ pé èèyàn 246 ni wọ́n ti ṣàwárí pé ó lùgbàdì àrùn náà, tí wọ́n sì ṣe àkọọ́lẹ̀ ikú èèyàn márùndínláàádọ́rin ní agbègbè Mongwalu àti Wampara. Nínú àtẹ̀jáde tí CDC fi léde lọ́jọ́ Ẹtì ni wọ́n ti sọ pé àwọn ti fẹ́ pe ìpàdé pẹ̀lú DR Congo, Uganda, South Sudan àtàwọn àjọ àgbáyé míì láti jíròrò lórí ọ̀nà tí wọ́n fi máa ṣe àmójútó bí àìsàn náà kò ṣe ní tàn kálẹ̀ ju bó ṣe yẹ lọ. Ní ọdún 1976 ni wọ́n kọ́kọ́ ṣàwárí Ebola ní DR Congo, tí ìgbàgbọ́ sì wà pé lára ẹyẹ àdán ni wọ́n ti tàn án. Ìgbà 17 rèé tí àìsàn náà ń jáde ní orílẹ̀-èdè náà, tó sì máa ń tàn láti ara omi, tó sì máa ń fà kí èèyàn máa pọ̀ ẹ̀jẹ̀ àti ba àwọn ẹ̀yà ara jẹ́. Lára àwọn èèyàn márùndínláàádọ́rin tí wọ́n pàdánù ẹ̀mí wọn náà, wọ́n ti fìdí rẹ̀ múlẹ̀ ní ilé àyẹ̀wò pé Ebola ló pa wọ́n. Gẹ́gẹ́ bí ohun tí àjọ WHO sọ, ara àdán ni àrùn Ebola ti wá. Àrùn náà sì burú jọjọ látàrí bó ṣe máa ń gbẹ̀mí èèyàn láìpẹ́ ọjọ́. Ara ẹranko tó bá ti ní àrùn náà bíi ìnàkí, àdán àti egbin ló ti máa ń ran èèyàn. Ara àdán tí wọ́n ń pè ní fruit bat ni àrùn náà ti kọ́kọ́ wá. Abúlé kan lẹ́yìn tí wọ́n fọwọ́ kan ẹ̀jẹ̀, omi àti ara ẹran tó ní àrùn náà ṣáájú. Oríṣiríṣi ẹ̀dá Ebola méjì ló wà. Àkọ́kọ́ ni Sudan, tí ẹ̀kejì rẹ̀ sì ń jẹ́ Zaire. Àrùn náà máa ń tàn láti ara ẹnìkan sí òmíràn, láti ara ìgbọ̀nsẹ̀, ẹ̀jẹ̀, èébì àti òru ara ẹni tó bá ní. Tí èèyàn bá fi ara kan òkú ẹni tí Ebola gbẹ̀mí rẹ̀, ó ṣeé ṣe kí irúfẹ́ ẹni bẹ́ẹ̀ kó àrùn ọ̀hún. Ebola máa ń mú kí ọ̀nà fún dùn èèyàn, ó tún máa ń ṣàdédé fún èèyàn ní ibà láìròtẹ́lẹ̀. Tí àrùn náà bá ti wọ ara èèyàn dáadáa, irúfẹ́ ẹni bẹ́ẹ̀ yóò máa bì, yóò sì máa ṣe ìgbọ̀nsẹ̀ gbuuru. Nígbà míì, ẹni tó bá ní Ebola yóò máa yọ ẹ̀jẹ̀ jáde láti ìdí. Láàárín ọjọ́ 2 péré sí ọ̀sẹ̀ 3 ni àrùn Ebola fi máa ń dàgbà lára èèyàn. Ó sì lè mú àwọn àrùn bíi ibà dání. Omi ara àwọn tó bá ní àrùn náà máa ń tètè gbẹ, èyí tó máa ń yọrí sí ikú wọn. Ọdún 2014 ni àrùn náà milẹ̀ tìtì jùlọ lágbàáyé, nínú èyí tí ẹ̀mí 11,000 èèyàn lọ sí. Èyí ni bí o ṣe lè dènà àrùn Ebola. Máa fọ ọwọ́ rẹ pẹ̀lú omi àti ọṣẹ ní gbogbo ìgbà. Lọ́ra ní fífi ọwọ́ kan ẹni tó bá ti kó àrùn náà tẹ́lẹ̀. Má ṣe fi ọwọ́ tàbí ara kan òkú, pàápàá ẹni tí o kò mọ irúfẹ́ ikú tó gbẹ̀mí rẹ̀. Ṣọ́ra fún pípa, fífi ọwọ́ kan tàbí jíjẹ ẹran ìgbẹ́. Abẹ́rẹ́ àjẹsára wà nígbà kan rí fún ẹ̀dá Zaire àrùn náà, àmọ́ kò tíì sí abẹ́rẹ́ àjẹsára kankan fún ẹ̀dá Sudan. Wàyí o, àwọn onímọ̀ ti sọ pé ẹni tí wọ́n bá tètè ṣàwárí àrùn náà lára rẹ̀, tó sì gba ìtọ́jú tó péye, lè rù ú là. Ẹ ṣeun tí ẹ̀ ń tẹ́tí sí ìkànnì yìí. Ẹ máa bá wa pín ká, kí ẹ sì fi èròǹgbà yín sí abala àríwísí. Ètò tó wà ní lọ́yẹ̀ wà ń bẹ̀. Ọdún mọ́ wá ìkànnì Jígí Alára. Ìròyìn lóríṣiríṣi tàbí mọ́ bó ṣe ń lọ láwùjọ. Ọdún mọ́ wá ìkànnì Jígí Alára. Ìkànnì Jígí, Jígí, Jígí Alára. Jígí, Jígí, Jígí Alára. Jígí, Jígí, Jígí Alára. Jígí, Jígí, Jígí Alára. Ìkànnì Jígí Alára 24, bàbá gbogbo.